oko wọn dàbí oko ẹṣin. Bàbá going to 65 ọ̀rẹ́ mi ló mú lọ sọ́dọ̀ wọn. Àwa méjèèjì ni wọ́n bá lù papọ̀ ní ọjọ́ yẹn. Àtìgbà yẹn ọ̀rẹ́ mi máa ń pè mí. Èmi ò ṣiṣẹ́ olóṣó. Ọlọ́run ọba sì tò mí lẹ́rìí. Àmọ́ ọjọ́ yìí mo fẹ́ ra textbook kan ní school. Ìyá mi ò lówó lọ́wọ́. Mi ò mọ bàbá mi torí kékeré mo ti wà tí bàbá mi ti kú. Èmi làbíkẹ́yìn ìyá mi. Àwọn ẹ̀gbọ́n mi yòókù ti gba oyún. Àmọ́ mo sọ fún ìyá mi pé ó wù mí tí mo fẹ́ kàwé. Ọjọ́ yìí ọ̀rẹ́ mi kan sọ fún mi pé ó fẹ́ ra textbook, ó rí textbook rà, ó ṣe kíní kan. Ọ̀rẹ́ mi máa ń ṣe runs. Àmọ́ runs tẹ̀ náà kì í ṣe pé runs tó ń lọ jókòó sí hòtẹ́ẹ̀lì o. Bí a kò sọ pé ẹnìkan wá ó ní ìdí ẹnìkan tó máa bá wọn pass night, ó máa lọ. Á dẹ̀ bílù agbowó ẹ̀, á dé. Ó máa ń fún mi lówó ń bẹ̀ o. Àmọ́ gbà tó yá, ìjọ́ kan tá à ń sọ̀rọ̀ tí mo ní àwọn ọkùnrin tó yìí ò ṣe kíní kan bá ẹni tí ráyè mi ò lè ṣe o. Àsìgbọ́n lọ́rẹ́ mi ti change. Àmọ́ ọjọ́ yìí mo bẹ̀ ẹ́ kó jọ kó tiẹ̀ yá mi. Tí mèmí bá ti ta ilá àwọn tí wọ́n lọ ká, wọ́n máa fún mi lówó. Ó ní rárá. Tí n bá mọ̀ pé mo nílò owó, máa yìí obìnrin méjì ló máa ń bá sùn kí n jẹ́ ká jọ lọ. Mo ní tèmi ó dé mọ̀ wó. Onítọ̀ àwọn pò lọ má wọ̀rí má pẹ́ lómi. Ó dẹ̀ ń dá iná bọ̀ ọ̀rẹ́ wa kẹta ìyẹn Búkì. Mo ní rárá kó má wọ̀rí pé máa lọ. A lọ nígbà tá a débẹ̀ bójú obìnrin tó ní ìdí. Ọlọ́run sì fún mi níwọ̀nba wọn yàn. Mo ṣe débẹ̀ ni bàbá yẹn ti rí mi bá ní òun láìkí ọmọ yìí, òun ṣe kíní kan. Flat nílé yẹn kò sẹ́ni bọ̀dì ń bẹ̀ ju bàbá yẹn lọ. Kò dẹ̀ sí nǹkan tẹ́ fẹ́ nílé yẹn tí ò sí ń bẹ̀. Bẹ́ríà kan wà níta. Wọ́n sọ pé ìyàwó bàbá yẹn ni. Àwọn kan sọ pé ìyá bàbá yẹn ni. Bí torí mi béèrè question pé ibi tẹ́ ń wá yìí. Níyìn bẹ́ríà yìí kò sẹ́ni bọ̀dì ń bẹ̀. Wọ́n ní gbogbo ọmọ wọn ti lọ sí school. Gbogbo ọmọ wọn ò sí nítòsí. Àwọn kan sọ pé gbogbo ọmọ wọn wà lóyìnbó. Èmi àti ọ̀rẹ́ mi yẹn a ṣá wọlé. Bàbá yìí bá gbé oko yìí jáde. Àǹtí Ṣeun, oko bàbá yìí dàbí oko ẹṣin. Wọn ò bí obìnrin kan dá tó máa lóun máa jókòó lórí oko yìí. Ogun bá ń gbọ́ ogun. Ó dẹ̀ tún kì oko bàbá yìí. Bàbá yìí ti máa wọ ó fẹ́ lọ pé 65 ni. Bàbá yìí sọ pé ní jẹun náà. A ní kẹ́ jẹun, ẹ máa jẹun, ẹ máa wẹ̀. Ẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́. Ṣé tí rúùmù lẹ́tí kó máa bẹ̀rẹ̀. Bàbá yìí máa jókòó ní àga kan lẹ́yìn. Tí bàbá yìí bá ti reverse àga yẹn sẹ́yìn, ìwọ máa jókòó sórí ní wàá fi ẹ̀yìn. O ò ní sùn lé lórí ẹ̀yìn ló máa lò. Bí reverse cowgirl. Ṣó ti yé yín? Àbẹ́ ẹ̀ tí wọ́n bọ́ ṣe ń ṣe reverse cowgirl. Gbogbo ẹ̀kọ́ ni màá máa kọ́ yín o. Ẹ sì mọ̀ pé story yìí orí YouTube láti parí ẹ̀. Ògbónìtàn TV. Màmá ẹ máa lọ wò ń bẹ́ẹ̀. Ẹ lọ subscribe ń bẹ́ẹ̀. Ẹ support career mi. Ẹ jẹ́ kú àmójúbà ewì kan tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe. Kò tíì jáde. Àmọ́ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ó máa jáde sórí YouTube mi tí mo pè ní Ìjọba Bandit. Ìjọba Bandit. So ewì yìí oríṣi mẹ́ta ni. Ìkan Ìjọba Bandit, ìkan tọ̀wò. Yes. Ẹ tọ́ra yín wò. Àti ìkan ayédoríkodò ó gbẹnu tán òní kẹta. So ó tó bá ti jáde àjẹkẹ́ máa wọ̀. Ẹ sáà kú múra sọ́nà. Ìwọ tó ti subscribe sí YouTube channel mi, go and subscribe there. I need you guys there. Please ẹ jọ̀ọ́ ẹ ṣé. Bí bàbá yìí ṣe ní pé kó máa bọ̀ pé ìwọ tó ti ẹ̀ nídìí yẹn kó fi di ẹni. Rárá o. Mi ì ṣe rí. Ọ̀rẹ́ mi ní tí bàbá yìí bá ti mọ̀ pé ò ṣe rí, ó máa ní kó máa lọ. Bàbá yìí ò kí ń láìkì èèyàn tí ó yàn àmà. Bàbá yìí máa láìkì obìnrin tó yàn àmà. So bàbá yìí sá sùn. Ó fẹ́ yín sùn bẹ́ẹ̀ yẹn. Ọ̀rẹ́ òun ló ọkọ lọ. Èmi bàbá fẹ́ kí n wá. Bọ̀ ọ̀rẹ́ mi sọ pé kí ló dé? Ṣé ti wá lọ́wọ́ ọ̀rẹ́ òun jù lọ ni? So that ó fẹ́ kí n rí bóun ṣe máa ṣe. Mi ì ṣe virgin o. Ẹ má ṣì mí gbọ́. Mi ì ṣe virgin o. Àmọ́ mi ò ṣe runs rí. Mo láwọn tí mò ń fẹ́ tọ́ dẹ̀ break heart mi tí mo ṣe ń gba kámú ẹ̀. It's not about beauty. Ọkùnrin míì wọ́n kàn fẹ́ du ẹ̀kan. Wọ́n believe pé ọkùnrin mi ò lè handle obìnrin tó fine. Ọkùnrin mi ò lè handle obìnrin tí àwọn etí gba ojúmọ́. Èrò ọkàn wọn ni pé ọkùnrin tó máa ask out máa pọ̀. Èrò ọkàn wọn ni pé àwọn ò lè enjoy ni. Ọkùnrin máa ti pọ̀ jù fún. Bó ṣe fine yìí ọkùnrin á máa bò ní. Bó ṣe jẹ́ pé gbajúmọ̀ ní nísìnyí ọkùnrin á máa bò ní. Torí ẹ̀ ni ó ṣe pé ọkùnrin míì kò bẹ́ẹ̀ kò like ẹ but they can't handle it. Wọn kì í fẹ́ wọn lè handle ọkùnrin obìnrin tó wà progress kò ní gbọ́ràn kò ní respect àwọn. Whereas ṣe ti ṣe
imagination lè ń ṣe, ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ó ní ọ̀rẹ́ mi ló wá kó jókòó, bọ́dọ̀ mi ṣe jókòó, ẹ̀yìn ló lò, kò jókòó lé tán o, ẹ̀yìn ló lò. So ó wá fọwọ́ méjì ó fi mú orókùn ẹ̀, ó wá ṣe báyìí. So ó wá ṣe, ó kó bàbá yẹn ò wọlé tán, ó wá ṣe kókó yẹn wá wọlé, ká ní pé òbò rẹ̀ líle, ó wá wọlé díẹ̀ síbẹ̀. Torí wọn pé wọ́n ní bàbá yẹn kàn kò ní pé ó yá. So ó kó bàbá yẹn dúró, bàbá yẹn is going to 65. Bẹ́ẹ̀ bàbá yẹn wá lóògùn ni, èmi ò mọ̀, ọ̀rẹ́ mi ló wá ń ṣe bẹ́ẹ̀ lọ. So èmi náà ṣe, bóyá mi ṣe tiẹ̀ tán, bàbá yìí ó dà o, ọ̀rẹ́ mi tó ṣe, èmi náà ti bọ́ síbẹ̀, mo tún ṣe, ọ̀rẹ́ mi náà tún bọ́ síbẹ̀, ó tún ṣe, wọ̀dẹ́ kan náà, bàbá yìí wá ní ká lọ. So ó ní kí ni àga kan bí studio ni, ó wà níbi sitting room bàbá yẹn wá ní pé kí á bẹ̀rẹ̀ sórí ẹ̀, wàá kúnlẹ̀ sórí àga yẹn. So àga yẹn bí studio kékeré ni, bí center studio, kò ṣe center table o, studio kékeré téèyàn lè gbé laptop sí abẹ́nítì sí. So bẹ́ẹ̀ ni a máa bẹ̀rẹ̀ sí, àwa yọ ìdí sẹ́yìn báyìí, bàbá yẹn wá mú ọwọ́, àwa dúró, bàbá àgbàlagbà, àwa máa dú ẹ lórí, ìwọ máa bẹ̀rẹ̀ lórí ẹ̀, àwa máa dú ẹ lórí ẹ̀, kò ní stress ara ẹ̀, a máa dú ẹ lórí ẹ̀, size by size ni, ó kúrú jura wọn lọ. So orí ìtàn sábà máa ń lò yẹn, a máa dú ẹ lórí ẹ̀, sábà yẹn bá ti wá tó dó ọ̀rẹ́ òun lórí ẹ̀, á dó òun náà lórí ẹ̀, ibi tó bá ti ká mọ́ tó ti fẹ́ dà ló ti máa dà, tó bá ti fẹ́ dà báyìí máa yọ okó ẹ̀, kò ní ṣe mistake dà sínú òbò ẹ̀ rárá, ó máa yọ okó ẹ̀, ó máa dà síbi awọ́ ẹ̀ díẹ̀, tó bá ti dà síbẹ̀ tán, bàbá yẹn máa dìde, ó máa mú tówẹ̀ nìkan báyìí, ó máa fi clean ẹ̀, tó bá ti fi clean ẹ̀ tán, á wá lọ síbi àga yẹn, á wá jókòó síbẹ̀. AC wà nínú sitting room wọn, but sẹ́ẹ̀tì sitting room wọn kò tẹ̀bi sẹ́ẹ̀tì, kò wọ́n fọ́nìṣẹ́ bíi ti gbà ló ẹ máa sọ pé sitting room àwọn olówó ni, but it's not like pé bí àwọn latest things ló wà ń bẹ̀. So bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn tán, bàbá yẹn wá lọ jókòó, wọ́n á lọ sinmi. Lẹ́yìn ìgbà yẹn àwọn náà máa lọ wò, ó lè ní pé ìyá káwọn lọ wẹ̀, àwọn máa wẹ̀, tí àwọn ẹ̀rọ tán bàbá yẹn náà máa wọ bedroom, wọn ní wẹ̀ pẹ̀lú àwọn o, bàbá yẹn náà máa wọ bedroom, bàbá yẹn náà máa wẹ̀, àǹtí ṣeun bọ́sù bẹ́ẹ̀ bá yẹn ṣiṣẹ́ nìyẹn. Fast forward bí bàbá yẹn ṣe bá wọn sùn ni àwọn lọ, ó ti pé àwọn bẹ̀rẹ̀ sí lọ síbẹ̀, ọ̀dọ̀ bàbá yẹn nìkan ló máa ń tẹ̀lé lọ, bàbá yẹn ò dẹ̀ kí n wá lójoojúmọ́ lọ pé once in a week àbí ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ báwọn ṣe lọ, táwọn bá yẹn ti kó bẹ̀tẹ̀ 30,000, bàbá yẹn 30,000 ló máa ṣe, ọmọ sí 30,000 sóhun 30,000 sí ìyẹn náà. Bàbá yẹn wá sọ fún pé tó bá ti ń bọ̀ ìjọ mi pé òun ni kó máa mú wá, so báwọn ṣe bẹ̀rẹ̀ sí jọ ń lọ nìyẹn. Ó ti bọ̀ pé láàrin ọ̀sẹ̀ òun á gba 30,000 àbí ó kéré àbí 60,000 báwọn ṣe nìyẹn. Nígbà tó yá òun táwọn tó bọ́ sí kíláàsì bòmí, àwọn ṣáà mọ̀ nǹkan, àwọn òun ò ṣàtẹ̀lé lọ mọ́, òun ti bọ́ sí, ó ti ń dètè èèyàn kan tó bọ̀bọ́ yẹn dẹ̀ wà òkè díẹ̀, òun ò ṣe. Ó wá dojú kan, òun mọ̀ nǹkan tó ń ṣe lọ lórí Facebook, bóun ṣe pàdé ọmọkùnrin nìyẹn. Ọmọkùnrin yẹn wá sọ pé òun láìkì òun ò pé bla bla bla, òun ní okay, òun dẹ̀ ní okay, òun dẹ̀ ló yá, táìmì yẹn òun ṣe dé breakfast ni, òun ní okay kò sí problem, àwọn lè máa fẹ́ra àwọn. Ọmọkùnrin yẹn ní Nàìjíríà náà parent òun wà bla bla, òun ní okay, àwọn sì jọ ń fẹ́ra àwọn 200 level òun ò tẹ́lẹ̀ lọ́sọ̀ bàbá yẹn mọ́, òun pàdé bàbá yẹn tó bá wá sí Nàìjíríà, òun tẹ̀lé lọ sílé, òun lọ bá níbi tó bá lọ́ọ̀jì sí, torí kò ní dúró sílé wọn. So kò lọ sílé wọn, hòtẹ́ẹ̀lì àwọn jọ máa wà, àwọn jọ máa enjoy ara wọn. Òun ò tiẹ̀ mọ̀ pé ó máa bóun sọ̀rọ̀ tó yá sọ fún pé òun fẹ́ serious pẹ̀lú òun ni, òun fẹ́ òun ni. Òun dẹ̀ ní kó sí wàhálà tóun bá ti ṣe tán, òun serve. Òun ti gbàgbé pé òun ti ẹ̀ ṣe two sum rí, òun ti gbé ogbè kó lọ́kàn, òun ti ríṣẹ́, òun ti ṣiṣẹ́. Bọ̀bọ́ yẹn náà ló tiẹ̀ help òun pé ọ̀rẹ́ òun kọjá wà ń bẹ̀yẹn, ó máa bá yẹn wáṣẹ́, ó bá àwọn wáṣẹ́, ó ní first salary òun máa fún, òun ní kò sí problem. First salary òun fún wọn ní 20% nínú first salary, wọ́n bó òun wáṣẹ́, VI lòun ti ṣiṣẹ́, ilé tó ń gbà ń bẹ̀rẹ̀, ọ̀bọ́ yẹn náà ló support òun tó fi gba ilé yẹn ń bẹ̀, because if not so òun ò lè gba irú ilé yẹn ní VI. Bó sọ pé ilé akóma ti ibi ọ̀dọ̀ àwọn abúlé gbà lọ sí VI pé ó jìnnà púpọ̀ jù, so wá bóun gba ilé sí tòsí bẹ̀, owó bóun sọ wọn bẹ̀, òun dẹ̀ wà ń bẹ̀. Ó ní ó ti fi àwọn oríṣiríṣi àwọn èèyàn dẹ̀hun bí káwọn obìnrin ọkùnrin máa disturb òun, I like you, I do this, okay, I have a boyfriend, I have someone I'm dating. Òun ṣáà gbogbo àwọn test tó ṣe fóun lòun pass, because ọ̀wọ́ yẹn náà sọ pé gbà tó yá ló sọ pé nǹkan báyìí ọ̀rẹ́ ẹ̀ gan tó ti bóun wáṣẹ́ gan, ó tún lo ọ̀rẹ́ ẹ̀ fún tọ́rọ̀ ẹ̀ sọ pé ẹni tó wà ní kò fẹ́ ó ń tẹ̀ ẹni kí tí ó bá tiẹ̀ nífẹ̀ẹ́ òun ẹ̀yin kọ́ ni màá déètì, tí ó bá nífẹ̀ẹ́ wọn kò sí wàhálà ń bẹ, Ọlọ́run ṣeun, òun ò ṣọ́ọ̀tì, òun náà ò dẹ̀ ṣọ́ọ̀tì, ó dàbọ̀. Ṣùgbọ́n tó wá yá mo bá yẹn wá jẹ́wọ́ fún un pé òun lòun rán ọ̀rẹ́ òun lòun ṣe gbọ́n òun sáwọ́, òun dẹ̀ ni àwọn dèjọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn wọ̀, ó wá ní tóun bá ti wálé lérò yìí, òun àmì lọ́sọ̀dọ̀ mọ́mí òun. Ìgbà tó dé òun mọ̀ lọ́sọ̀dọ̀ mọ́mí ẹ̀, ìgbà tó dọ̀dọ̀ mọ́mí ẹ̀ wọ́n láìkì mi, wọ́n ní àyàwó mọ́mí ẹ̀ dùn kan wípé ó fẹ́ mi,
inú mọ́mì ẹ̀ dùn pé ó ti ẹ̀dá kó ti ẹ̀wà Nàìjíríà wà mú ìyàwó inú mọ́mì ẹ̀ dùn gan-an gbá kan ó ní tó bá ti yá ó máa fẹ́ mi ó máa mú mi lọ sí UK ni o inú mọ́mì ẹ̀ dẹ́ dùn àsọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ọmọ olúwo ni mi mo sọ olúwo school wo ni mo sọ school tí mo lọ ọ ní òkè lẹ́yìn ìgbà yẹn mọ́mì ẹ̀ ní pé kó mi lọ sọ́dọ̀ dáadé ẹ̀ tó fi travel padà kò mú mi lọ aṣáwà lọ ọ̀rọ̀ wa tún wọ̀ dáadáa ìfẹ́ wa ṣáà ó nífẹ̀ẹ́ mi gan mi náà sì nífẹ̀ẹ́ ó wá ní pé òkè kódà ó ti máa mi ṣe pépà mi ó ti ń ṣe gbẹ pé kí n má worry I've been working on it I've been did this I've been did work I've been still baba sasun ó wá sọ wípé ó fẹ́ ṣe introduction ó fẹ́ àwọn ẹbí mi mọ́mì mi ti mọ̀ o bọ̀ ó fẹ́ kọ́ àwọn èèyàn wa torí àwọn mọ́mì náà sọ pé mo ní àwọn bàbá kú ni o ó dẹ̀ ní òkè so ọ̀hún tó wà ní pé kí mọ́mì òun wá mọ́mì wá pé mi lè bá bàbá ẹ̀ mi lè lọ sọ fún bàbá ẹ̀ o mo kọ́ bàbá ẹ̀ burú kò ní wá ó ní pé kí ọ̀nkù òun wá àsìn àbúrò mọ́ dá mọ́mì òun pé tóun bá ti wá táwọn bá ti fẹ́ ṣe wedding òun á sọ fún dádì ó ṣáà bá wọn sọ̀rọ̀ wọ́n ṣáà wà nígbà tí wọ́n wá mọ́mì òun dà wọ́n ṣáà ní pé òkè kò sí wàhálà pé ọ̀nkù ẹ̀ lélẹ̀ yóò dáàdì ẹ̀ travel ó ṣe gbá kó ṣe wọ bàbá sásùn èmi nìkan mọ̀ pé ó ń bínú sí dáàdì ẹ̀ ni èmi ò mọ dáàdì ẹ̀ mi ì rí fọ́tò dáàdì ẹ̀ mi ì mọ bó ṣe ṣẹlẹ̀ àǹtí ṣeun nígbà tá a ṣe introduction tán ó bá wálé nígbà tó wálé a fẹ́ ṣe wedding ni o ọba ni òkè wọ́n pé bá torí pé dáàdì òun lè wá níjọ́ wedding òun ni òun ò ní ṣe wedding engagement òun kó máa kún fáwọn family òun ni òun máa lọ registry kíndìkan wọ́n ṣáà lọ sí registry wọ́n mi tẹ̀lé wa lọ àbúrò mọ́mì nìkan náà wà níbẹ̀ àwọn lọ wà ṣáà lọ mọ́mì náà lọ àbúrò mọ́mì náà àbúrò dáadé náà lọ àṣà lọ sí registry àbúrò tó lọ gbàtà wá dé ni uncle wa sọ pé àwọn ọmọ bí bàbá ẹ̀ ṣe gbọ́ pé òde o bí bàbá ẹ̀ pé àwọn pé ọ̀rẹ́ lágbẹ́dá dé òun gbọ́ pé wá ṣe ìgbéyàwó ni wípé ìgbéyàwó yẹn ìgbéyàwó tó ṣe tóun ò bá bless ẹ̀ ṣé òbò lè wà bless ni ó ní òun ṣáà bá sọ̀rọ̀ pé kó jọ kó jẹ́ káwọn lọ síbẹ̀ pé òun ṣáà kì í múyàn sí wípé àṣà ti ṣe engagement ká sọ pé àti ìṣe nǹkan kan tá a máa sọ fún wọn nìyẹn pé ọjọ́ ìwé ìdìpá wọn là ń dúró de àbáṣe káàdì pàápàá ó dẹ̀ fẹ́ kó iṣu wá kó gbẹ wá pé àṣẹ aláriwo nǹkan tó fẹ́ ṣe lẹ́tẹ̀lẹ́ nìyẹn torí pé kò fẹ́ kí dáàdì ẹ̀ wà ń bẹ àṣà àpàdà lọ ọ̀nkọ ẹ̀ ṣáà bá sọ̀rọ̀ mọ́mì náà bá sọ̀rọ̀ pé ṣáà wọn máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ti ní kíníkẹ́ni kan wọ́n ṣáà lọ nígbà tí wọ́n débẹ̀ nígbà tó ṣáà lọ tọ́ àwọn mọ́mì àtọ́kù ẹ̀ tí ó kọ́ lọ ná wọ́n lọ bẹ bàbá yẹn wà nígbà kí ó mú yàwó wá ó ní bóun ṣe lọ nìyẹn nígbà tá a débẹ̀ bá a ṣe débẹ̀ yẹn líyẹn look familiar àwọn mi ò rántí kankan mọ́ ṣe ni mo ṣe kọ́kọ́ wọlé báyìí mo kàn rí ni bàbá yẹn ni mo rí wọn báyìí èrò ọkàn mi ni wípé bàbá yẹn ò dá mi mọ̀ mọ́ n bá dẹ̀ kí wọn bá ní school ni mo lọ pọ̀sọ̀ school tí mo lọ ní kíkọ́ ọjà kí lórúkọ ẹ̀ òun sorúkọ òun fún wọn òun mọ̀ pé bàbá yẹn ti dá wọn mọ̀ òun ṣe lọ ó nígbà táwọn wá lọ tó wá ní pé báwo ni kíní kò wó fún mi nọ́mbà ìwọ ni màá máa pè ìwọ ni màá máa ṣe kíní òun dẹ̀ fún wọn nọ́mbà wọn ó ní òun dẹ̀ fi bá ti tòun àwọn dẹ̀ fi bá ti tàwọn lọ àwọn ní ọjọ́ engagement àwọn dá pé ìjọba ẹ̀ ní o kíní kan gbà tó yá ọkọ òun gbé aṣọ fún òun ó ní kó òun lọ gbé fún wọn òun lọ gbé aṣọ fún wọn òun pẹ̀lú ìyàwó ọ̀nkù wọn yẹn làwọn jọ lọ tó ń fi lọ gbé fún wọn pé ọkọ òun ní kó òun gbé fún yín òun jẹ́ ìgbé fún wọn ọkọ òun ló ń gbé àwọn lọ bọ̀ kò fẹ́ yọjú sí wọn ìyẹn kò fẹ́ yọjú sí àdìẹ so gbé òun dé ó gbé ìwé ní ẹlẹ́gbẹ́ fún wọn nílé ó lọ́ọ́ gbé fún wọn aṣọ bàbá ìyàwó ó ní òun gbélé òun wá lọ ó ní bóun ṣe lọ tán mẹ́sẹ̀jì kọ́kọ́ wọ orí fóònù òun ni pàtí mẹ́sẹ̀jì yẹn wọ orí fóònù òun ó kàn ní call me when you are alone call me when you are alone which number is this òun kọ́ òun pé òun tiẹ̀ fẹ́ sọ pé òun fẹ́ sọ fọ́kọ rẹ̀ mí kàn ní má sọ nǹkan kan òun wá dákẹ́ ó ní gbà tó yá tó wọn wà alone ó ní bó ṣe pé nọ́mbà yẹn pé hello who is this you said I should call you when I'm alone I don't know you ó ní pé èmi ni bàbá lágbájá ó ní sir ó ní èmi ni do you remember me I know you remember me very well you just pretend as if you don't know me ó mọ̀ mi wọ́pọ̀ lọ́rọ̀ ẹ̀ tèmi tẹ̀jọ́ ṣe tú sọ̀m lọ́dọ̀ mi ó náà sọ pé òun ọ̀rẹ́ ẹ̀hún tèmi tú sọ̀m bàbá yẹn yes now tú sọ̀m ó ní bàbá yẹn ṣe ó ní òun wá sọ pé òun ò mọ̀ yín o òun mi mọ̀ kọ́tẹ́ ń sọ o méjì lè yàn bàbá yẹn pé méjì kọ́ lè yàn o bàbá yẹn ṣe send fídíò sóhun ni àṣé ibi tí bàbá yẹn máa ń jókòó sí táwọn tí máa ń dó bàbá yẹn gbé kámẹ́rà sí ibẹ̀ gbogbo ọ̀hún tí bàbá yẹn jókòó tá bàbá yẹn máa padà ń wo kámẹ́rà wọn ó lóun ò mọ̀ ó ní kò ní ó ní bàbá yẹn kan send fídíò sọ̀rọ̀ sóhun ni views wọn sí ni tó máa wò báyìí ara wọn lòún rí ibi tóun ti ń géèjì lórí bàbá ó ní bóun ṣe pé wọn padà nìyẹn mo ti rántí sà
mo ti rántí sẹ́ ẹ wò ẹ jọ torí Ọlọ́run ọba Ọlọ́run ò ní bá dáadáa yín báyìí ni pé kò sí wàhálà a máa rí fèsì ẹ ni a fẹ́ tó kìíní yẹn ṣe ọmọ yín mà lòun fẹ́ òun ò mọ̀ pé ọmọ yín ni ọ̀ni ó mọ̀ pé ọmọ mi ni it's not your own business ìbọn ọmọ tèmi ni mo dẹ̀ ní mo fẹ́ tún nǹkan tá a ṣe ká tún ṣe wọ́n ní bàbá ká tún kí ni ṣe ìyàwó ọmọ yín òun ò lè ṣe o òun ti ṣe mistake tẹ̀tẹ̀lẹ̀ náà òun ò lè ṣe o ọlọ́run sọ pé o ò lè ṣe kí ni you must do it you will do it ọ̀n bí ẹ dá o ò ní ṣe kí ni wedding yẹn ò ní ṣe ṣe wedding yẹn ò ní ṣe ṣe ó ní wọn ni kí lòun fẹ́ ṣe kí lòun bọ́ọ̀ lòun ṣe máa ṣe o ó ní òun bá lọ sílé òun bá pe mọ́mì mi ìgbà báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ òun wá sọ gbọ́ ẹ̀ fún wọn òun ò keep anything torí pé tóun bá ní kò ń da keep òun lè para òun báyìí ló ṣẹlẹ̀ o bàbá yìí sọ pé mi ò ní fẹ́ ọmọ òun mọ́ o wípé tí màá ti wá gbà kó ń bá mi lájọṣepọ̀ so ó yẹ pé wedding yóò ní ṣe ṣe o ó ní òun sáà ń sá fún bọ̀bọ̀ yẹn tó bóun ò ní fẹ́ o bọ̀ òun mọ̀ pé tóun bá fẹ́ gan bàbá yẹn ò jẹ́ kó ń sinmi ń bẹ̀ àwọn tó ṣe rẹ́gísítì àwọn ṣe gbogbo ẹ̀ kí lóun fẹ́ ṣe òun mọ̀ kó tóun fẹ́ ṣe ó ní sọ́ọ̀fù ìyá òun pé kí òun ní sùúrù kó òun calm down ìyá òun wá ṣe wá pé ìyá bọ̀bọ̀ yẹn òun ò sí mẹ́ngbà yẹn òun létà lòun ṣẹ̀ gbọ́ ìyá òun wá pé ìyá òun wá sọ fún ìyá bọ̀bọ̀ yẹn pé báyìí ló ṣẹlẹ̀ ìyá yẹn sọ pé kò sí ọmọ tí ò lè ṣe irú ẹ̀ ńgbà tó máa wà ní institution ìwà tó wọ́n bá wù ní institution kò ń jẹ́ big deal wípé but why tí babalágbájá ń ṣe báyìí ok kọ́mọ yẹn sọ pé òun ti gbọ́ kan plan fún bí mọ́mí mi sọ pé mo ti lọ báyà pé ìbá tí má sọ fún wọn ewu kí gbọ́dọ̀ sọ fún wọn bí mọ́mí mi àti ìyá bọ̀bọ̀ yẹn àtòun báwọn ṣe gbé wúbà nìyẹn wọ́n bá yẹn pé àwọn jọ tún mú déètì jọ bàbá yẹn pé kóun wá ń jọ báyìí àwọn jọ mú déètì yẹn àwọn tún gbé wúbà wọn á lọ síbẹ̀ tó ń débẹ̀ wọn á ní daddy must we do this ó ní bó ṣe yẹ ọ ní pé má mú fóònù lọ́wọ́ láti wá fi record mi o don't think you can record me o wọ́n sọ pé ṣe bẹ́ẹ̀ náà record mi nígbà tí mo wá so if you think you can record me you are just lying ó ní glasses tó ń dojú bàbá yẹn kọ́ ní pé kò ń ṣìná wọ́n ní kò ń ṣe camera glasses òdòdó ẹ̀ ní kò ṣe camera glasses lóòótọ́ òun á fún wọn wọ́n ní mọ́mì bàbá yẹn sọ fún mi pé wo ẹni tó fẹ́ lọ bá is a clever man o ò lè rí evidence wọ́n ní àmì ni oníwà burúkú ni o ò lè rí evidence wọ́n àtà kúrò lọ́dọ̀ ẹ̀ òun àti yẹ́ ẹ̀ lọ́jọ́ gbé tí yẹ́ ẹ̀ fi kú bí ẹ kò bá yẹ ẹ̀sùn gan díẹ̀ láàrin torí pé òun àti yẹ́ ẹ̀ máa jọ rí wọn lọ́sàn-án lóru láwùrọ̀ bẹ́ẹ̀dì lórí bẹ́ẹ̀dì ni wọn jẹ́ kó ń gbádùn ẹ̀ kó sọ ẹ̀kọ́ tó ń bí fún nìyẹn 3 lòun bí fún ọmọ 3 báyìí lòun bí fún kéèyàn bímọ fún yàn kéèyàn bímọ 3 fún yàn kó o dẹ̀ fi wàhálà pa méjì inú ẹyọkọ tó kù ní ẹlẹ́kọ̀ọ́ máa pé ọdún kan èpè òun ṣe ń protect ọmọ òun oníbọ̀ tí kò wá sọ pé ọmọ òun ní ìsìn kọ́ ọmọ òun wá gbọ́rù kàbáyé kó bírèkì àti ẹ̀ ni àmọ́ òun máa stand by yáyìn ló wá stand by pé kóun wọlé lọ pé àwọn máa padà wá oníbò òun ṣe wọlé báyìí báyìí wá dìde wá tilẹ̀kùn ìgbà tó tilẹ̀kùn ló wá ní pé kóun bọ́ sọ òun wá ní láti ṣe fẹ́ ṣe kíní ìlò tọ̀ ni mo máa ṣe kí ló wà ń bẹ̀ ìyàwó ọmọ yín gbàgbé ṣé mo fẹ́ fún ẹ lóyún ni wọ̀lẹ̀ ilé máa ń ka gbò yẹn sí outside yẹn ò ka sí láì sí pé àwàdà outside ìyẹn ò jẹ́wọ́ lójú ìyàwó ọmọ èèyàn kí ló wà ń bẹ̀ ká do ẹ̀ ká yọ kókó ń bẹ̀ what does that mean ṣé o máa ṣe àbí o ṣe if you don't want to do it I'm going to post the video màá post ẹ̀ wọ́n á ní o máa ṣe ìgbà tó ń bẹ́ wò òun kọ́ gbọ́ táwọn ṣe tí gbogbo ṣe pápápá lẹ́nu ilẹ̀kùn wọn ó ní who is that bí ara bàbá yìí sọ pé èmi ni wọ́n wo nìyẹn ó wá dárúkọ ara ẹ̀ ok ó lọ sọ fún àbí báwọn ọlọ́pàá sí báwọn àwọn ọlọ́pàá òun mọ̀ kọ́ lọ́mọ ọlọ́pàá òun sọ fún òun wọ́n yẹ kẹlẹ̀kùn yẹn pé kí àyẹn sílẹ̀kùn kí bàbá yẹn sílẹ̀kùn bí bẹ́ẹ̀ kọ́ àwọn máa fìbọn fọ́ ní ó ní àmì ní mí I know how many years I use in kídíkọ́ wọ́n ní ẹ ṣáà sílẹ̀kùn bàbá yẹn ṣe sílẹ̀kùn nìyẹn wọ́n wọlé wọ́n gba fóònù ọwọ́ wọn fóònù tó wà ní wọ́n gba fóònù ọwọ́ wọn bọ́dí jámì yẹn bàbá mi ìyá yẹn sọ wọn pé ẹ wo ẹ máa gba fóònù ọwọ́ wáyé dẹ̀ ní agídí wọ́n gba fóònù ọwọ́ tó gba fóònù ọwọ́ tán ìyá yẹn wá sọ pé ìkànnì ẹ ọmọ tọmọ rẹ ti mú wá ó bá àti ẹ ti bá sùn rè so yẹ kó sọ pé o tún fẹ́ bá sùn aláìda ìka èèyàn ni ẹ bó ṣe gbà lọ́wọ́ ọmọ yẹn wá sọ pé ọlọ́pàá ẹ má gbé lọ o ẹ fún ní warning ni pé tẹ bá gbé lọ ní ìsinyìí wọn ò ní èèyàn wá fún ọlọ́pàá mu bó ṣe fún ọba yẹn ní warning nìyẹn wọn ni ó ní láti wá o wọn ni òkè ẹ invite ẹ o máa wá wọn invite pé bàbá àti ìdágbé bàbá wa wọn gba fóònù ọwọ́ ẹ wọn kọ́kọ́ wipe gbogbo ẹrù náà wọn delete ẹ wọn ṣe gbogbo ẹ nígbà táwọn ṣe gbogbo ẹ
òun mọ̀ pé wọ́n ṣe everything àtàwọn ọlọ́pàá yẹn tó wọ́n expert wọ́n yọ gbogbo nǹkan tó wà níbẹ̀ náà wọ́n yọ gbogbo tó wà nínú fóònù bàbá yẹn Samsung bàbá yẹn jẹ́ ẹ̀ńdó wọ́n yọ gbogbo tó wà níbẹ̀ náà wọ́n check gbogbo nínú ilé fóònù tó máa fi ń ṣe kámẹ́rà ó ti áǹgẹ̀ sí tó máa áǹgẹ̀ sí wọ́n mú yẹn náà òyìn náà ọ̀gbọ́n ti ẹ̀ mú yẹn báyìí yá yẹn gbà fóònù yẹn ó fọ́ fóònù yẹn mọ́lẹ̀ yamayama ni yá yẹn ilé ìbáyìí ó ní rí mọ́sẹ̀ yá yẹn fọ́ mọ́lẹ̀ bọ̀ fóònù tó wà lọ́wọ́ báyẹn gangan wọ́n delete gbogbo fídíò tó wà ń bẹ̀ ọ̀dọ́ delete ẹ̀ tán àwa kúrò ń bẹ̀ ó wá ní òun ní wájọ wedding yẹn òun dẹ̀ máa sọ fọ́mọ bíi àní pé kó sọ fún ọmọ mi ni mo bí ọmọ mi sọ fún olórí burúkú bàbá ni ẹ èmi náà máa sọ fún kó fẹ́ báyàwó ọmọ ẹ̀ sùn ni kódà èmi máa pè ní ìsìn bó ṣe bàbá yẹn ìyá yẹn sì pé fóònù ẹ ló dágbéjá ó fẹ́ rí ẹ bàbá yìí ti bẹ̀rẹ̀ orí burúkú tó máa ń ṣe ó ní kíyàwó ẹ wá rí òun mo sọ pé what kó wá rí òun fún kíni kó wá rí òun fún kíni gbogbo táyì máa sọ fún ẹ bó ṣe bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ ni pé má sọ bẹ́ẹ̀ o ọ̀yá àtijọ́ yìí ọmọ tí ò rí òun sójú tó ṣe kíní kan ọmọ kan ṣoṣo tó bí láyé lọ́run ò bí mi ọjọ́ alẹ́ ìwọ nìkan ló ń dá gbogbo àdúrú gbogbo ilé yìí ìwọ nìkan ló ń dá gbé ìwọ nìkan ló ń dáná òun dá fún ẹ rẹ òun ìyá ẹ tó bá yé ẹ jẹ́ òun ló ti kú síta yẹn bó ṣe bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ nìyẹn tó ní pé kànjọ́ kan máa sọ fún ọmọ yẹn tó gbé wá dá ìdàn síbẹ̀ yẹn ó wá ń jọ wedding àwọn ṣe wedding àwọn díẹ̀ lọ sílùú òyìnbó àmọ́ ìyá akọ òun yẹn ó ní lẹ́yìn Ọlọ́run ọba ìyá yẹn ló tún kàn ó ní ìyá akọ òun àti ìyá òun ó ní òun ọmọ tó jura wọn lọ́nà àwọn méjì lọ́kàn òun they are equal ó ní I love them die they stood by me ó ní if not so bàbá yẹn ò bá bá ní àjọ ayé òun jẹ́ ọkọ òun náà dè ní ọkọ òun ò gbọ́ sí o ìyá akọ òun dẹ̀ sọ fún un pé níjọ́ tó bá ṣe mistake tífẹ̀ lọ gùn ẹ lórí tó sọ fọ́kọ ẹ ní tó bá ṣẹlẹ̀ ńbẹ̀ èmi yìí mi ní dá sí so let it die down láti gbà yẹn gbẹ̀dẹ̀ die down. So thank you for watching this wonderful story. God bless you. I love you all.